Alhamdulillahi rabbil alamin. Adamu Allah wa yata. Wí bẹ́ẹ̀ dáadáa ni. Wí gbogbo mẹ́ta. Ọmọ baba Alágòdì. Ọmọ baba Alágòdì bákan náà. Èmi ní ṣe ń jọmọ baba Alágége. Bàbá wa táyé ṣe ń jẹ́ ọmọ baba Alágége. Èmi ṣe ń jọmọ baba Alágòdì. Wọ́n sì ń jẹ́ ọmọ baba Alágòdì. Ọmọ baba Alágége, baba Alágòdì wá kí ọmọ baba Alágége, baba Alágòdì. Ọmọ baba Alágége, baba Alágòdì wá kí ọmọ baba Alágége, baba Alágòdì. Àwa bá àwọn àgbàlagbà, àwọn baba wa àgbà láti ilé ẹlẹ́ran. Àwa bá àwọn àgbàlagbà wa láti ilé wa nílé ẹlẹ́ran. Tí ó já sí wípé níta Kúdímọ́. Níta Kúdímọ́. Tí ìbáṣepọ̀ àti ẹbí ìjẹ́ ẹbí láti àzàlí láti ìpìlẹ̀ wa tí ń bẹ pẹ̀lú wọn pẹ̀lú ilé wa yìí. tí ń bẹ pẹ̀lú wọn pẹ̀lú inú ilé wa níyà yín. Àwa bá wọn pé Al-Qur'an ni wọ́n sọ̀kalẹ̀ ládé. A bá wọn pé Al-Qur'an ni wọ́n sọ̀kalẹ̀ làwọn náà dé. So ló mú àwa náà lè jòkó. Òun ló jáde jòkó. Kò ní dáa kákan wá kí ẹni á kí ká sì máa lọ bẹ́ẹ̀. Kò ní dáa ká wá kí wọn ká máa wá lọ bẹ́ẹ̀. Torí tí a bá bá yín jòkó á ṣàdúà ká tó lọ. Tá a bá bá yín jòkó lẹ́nu Al-Qur'an á ṣàdúà ká tó lọ. Ìyá máa lè kí ẹlòmíín ní kí wípé bá wa lọ sáwọn èèyàn ní wípé kódà bẹ́ẹ̀ ti lọ yìí. Ìyá máa lè kí ẹlòmíín ká ìyọ̀sọ́ lẹ́nu kú pé tá a bá lọ wọ́n ní kí ló dé. Àmọ́ àlùfáà wa àgbà Ọ̀kín. Àlùfáà wa Sheikh wa Ọ̀kín. Ẹni tí ó yẹ kí èèyàn wá kí ni. Ẹni tó yẹ kéèyàn wá kí ni wọ́n kẹ́. Kí Ọlọ́run mọ́sá wọlá Ànábì wa Muhammad. Wọlá Ànábì wa Muhammad. Ọlọ́run bá wa fi sọ́ọ̀rẹ́ tó abó rẹ̀ sọ wọn. Bá wa fi sọ́ọ̀rẹ́ àtàbó rẹ̀ sọ wọn. Àti gbogbo àwọn àlùfáà wa. Àti gbogbo àwọn àlùfáà wa. Àlùfáà wa tó jókòó tì wọ́n. Àlùfáà wa àgbà tí wọ́n jókòó tì wọ́n. Bàbá wa Habibullah. Onírò dùnú. Onírò dùnú. Bàbá wa Al-Arugbaji. Al-Arugbaji. Ọlọ́run wọlé àwọn tẹ́ tara wọn jáde. Àwọn tẹ tara wọn jáde. Ọlọ́run má fi nǹkan kan sí yín. Olúwa má fi nǹkan kan sí yín. Àlùfáà wa Alhajjul Jadid. Àlùfáà wa Alhaji tuntun. Alhajjul Mabrur. Aji gidi tọ́lọ́ rẹ̀ kọ́mẹ́ntì. Sàtí àlìjánà ń bẹ lọ́wọ́ Aribidesi. Sàtí àlìjánà ń bẹ lọ́wọ́ ní gidi. Sàtí àlìjánà ń bẹ lọ́wọ́ Aribidesi. Sàtí àlìjánà kódà àṣẹ tó ń bẹ lẹ́nu. Ẹni bá sì lóhun ọ̀rá nàbì. Ẹni bá lóhun ọ̀rá nàbì. Ọ̀rá Aribidesi ọlọ́run sí ọlọ́run. Ọ̀rá Aribidesi ọlọ́run sí ọlọ́run. Kẹ́yìn ọmọ yìí pé irú súra ẹni bá ìwọ má tún sọ yóò di kíní o. Ìwọ má twist ẹ. Má twist ẹ o. Ìwọ má twist ẹ. O ti yé wa bá ànábì bá fọ́tò ànábì náà ti rí náà ni. Wọ́n ní bá ànábì bá rírú eléyìí. Bọ́ bí fọ́tò ànábì ti rí ni. Ànábì náà fáyìn báyìí. Tọ́ bá sì lọ́ọ́ já mi. Tọ́ bá lọ́ọ́ já wa. A wà bí ọ wípé sẹ́ ànábì sojú rẹ̀ dáyé. Ọlọ́run mọ́sá wọlé ànábì Muhammad. Ọlọ́run jẹ́ ẹ̀fẹ̀ mi lò. Olúwa jẹ́ ẹ̀fẹ̀ mi lò. A kí gbogbo àwọn àgbàlagbà. Àwọn àgbàlagbà wa kí wọn. Bàbá wa gbà bàbá imam. Bàbá wa imam. Imamul masjidain. Ìmáàmù oní mọ́sálásí méjì. Kọ́lọ́ mọ́sá Salihu Mustafa. Ọlọ́run jẹ́ àríyìn pé. Ọlọ́run jẹ́ àríyìn pé. Bàbá wa oníwàásí. Bàbá wa oníwàásí. Agbádùn wọn púpọ̀. Bàbá Ibrahim Suleiman. Agbádùn wọn púpọ̀. Agbádùn wọn púpọ̀. Ẹntì wọn bí àwọn bàbá ti ń dìde wípé àsìkò tó. Bí wọ́n ti lásìkò tó ni. O ti èmi sì ń tí wọ́n fẹ́ sọ nìkan. Níta fẹ́ sọ ni sọ. Nǹkan mi ń bẹ o. Nǹkan mi ń bẹ. Tí èèyàn bá ń sọ̀rọ̀ wákàtí kan. Bí èèyàn bá ń sọ̀rọ̀ wákàtí kan lọ. Ó lè jẹ́ ìṣẹ́jú ẹyọ kan lọ́lọ́run fẹ́ kó wúlò fáyé. Ìṣẹ́jú kan lọ́lọ́run fẹ́ lò bẹ́ẹ̀. Ìṣẹ́jú kan òun lè wá jẹ́ èyí tí ó nẹ́ẹ̀sì sí rábàná. Ó lè jẹ́ èyí tí ó sọ gbẹ̀yìn sí rábàná. Ó lè jẹ́ òun lọ́lọ́run fẹ́ gbogbo tí wọ́n wí látàárọ̀. Ó lè jẹ́ èyí tó láàsì òun gan-an ni mẹ́sẹ̀gì tọ́lọ́run fún wọn. Òun lọ́lọ́run fẹ́ lò fún wa. Ó lè jẹ́ pé èyí táwọn arò fúnra wọn lè yí tí wọ́n ń wí látàárọ̀. Ó ti bá wọn ló jẹ́ mi ọ́ sọ̀pọ́tì àwọn àgbàlagbà ìgbé ẹ̀sà bàbá wa yìí ní ẹjọ́ wọn kà nílẹ̀. Ẹjọ́ sọ̀kalẹ̀. Ibi ẹ̀ sọ̀kalẹ̀ sí ẹ wọlé dá ẹ sọ̀kalẹ̀ dá. Ẹ wọlé dá ẹ tún jáde dá. Ọlọ́mọsá jẹ́ ẹsẹ̀ pẹ́ o. Olúwa jẹ́ ẹsẹ̀ pẹ́ o. Alibarikola àwọn ẹni Ọlọ́run. Ọlá àwọn ẹni Ọlọ́run. Wá kí gbogbo àwọn jàmáà alápapọ̀. Gbogbo ẹ̀yin àgbàlagbà wa la kí. Gbogbo àwọn olólùfẹ́ àlùfáà wa Ọ̀kín. A kí yín púpọ̀. A kí yín púpọ̀. A sì kí gbogbo àwọn àlùfáà tí wọ́n ti ń wá. Gbogbo àwọn àlùfáà tí wọ́n ti ń wá. Látijọ́ tí bàbá ti kú. Látìgbà tí bàbá ti lọ. Ọlọ́run san gbogbo wọn lẹ́san olóore. Ọlọ́run san gbogbo wọn lẹ́san olóore. Àlùfáà wa Abdulmumin. Àlùfáà wa Alhaji wa Abdulmumin. Ọlọ́run tí ó ṣe yín ní àgbẹ̀yìn tẹ́yìn ṣe dáadáa. Ọlọ́run tó ṣe yín lágbẹ̀yìn tẹ́yìn ṣe eré. Bàbá ìyá tó bí wa náà ṣẹ̀ṣẹ̀ lọ ni. Ìyá tó bí wa náà ṣe lọ kò pẹ́. Bàbá náà tún lọ. Tọ́ ọlọ́pọ̀dún kan àtọjọ́ méjì báyìí. Ọlọ́pọ̀dún kan àtọjọ́ méjì. Ni bàbá náà tún lọ. Bàbá náà tún lọ. Àwa dúpẹ́ tí Ọlọ́run ò ní ọjà sí pé ìwà tá a wá bí ìyọ́ wa jẹ́ pé nítorí tí. Allahu akbar. A máa dúpẹ́ Ọlọ́run. Alhamdulillah. A máa dúpẹ́ Ọlọ́run. Alhamdulillah. A máa dúpẹ́ Ọlọ́run. Alhamdulillah. Ẹ ń padà bọ̀ wá bí ìgbà tí ẹ ń lò lọ́wọ́ yìí. Bí ìgbà tá ń lò lọ́wọ́ yìí. Ń tẹ́ ń lò lọ́wọ́ yìí. Ń tẹ́ ń lò lọ́wọ́ yìí. Ń padà bọ̀ wá bẹ̀. Àwọn àlùfáà ń bọ̀ wá bẹ̀. Ìgbà tí àwọn àlùfáà wa ń sọ̀rọ̀ mo wá rántí kinní kan. Inú Al-Qur'an
aya kan bẹ tọ́lọ́hun sọ nínú Al-Qur'ani pé ma khalaqtul insa àbí ma khalaqtul jinna wal insa illa liya'buduni. Ọlọ́run ló wọn dá ọmọ èèyàn àtàlìjẹ̀nú purpose tó torí ẹ̀ràn awáyé náà ni pé káwá ṣe ìbádà fún òun. Ok, ìjẹ́ ìbádà tó rán wa pé àwa ṣe ni ṣé gbogbo wa là ń ṣe? bọ́lọ́run ti ní àṣẹ òun ṣé gbogbo wa là ń ṣe bẹ́ẹ̀? A wá dáhùn pé bẹ́ẹ̀ ni gbogbo wa là ń ṣe ìbádà. a ní gbogbo wa là ń jọ́sìn fọ́lọ́run. Ìbádà tó torí ẹ̀ràn wa pé àwa ṣe. tọ́lọ́run ní àtòrí ẹ̀ wáyé gan. Gbogbo wa náà là ń ṣe. gbogbo wa náà là ń ṣe. Àtàlìjẹ̀nú àtèèyàn àti kèfèrí àti kèfèrí àti kìrìsìtẹ́nì àtẹlẹ́bọ àtolóòṣà àti jíù àtolóró àtolóró àti onísìmẹ̀júró àtòmẹ̀júró àtológun àtọlọ́ya. Ìbádà tọ́lọ́hun torí ẹ̀ràn wa wáyé hùn. ìjọsìn tó ní àwa ṣe láyé gan. Kò sí ẹni tí ò ní ṣe nínú wa. sẹ́ni tí ò ní ṣe láyé. Every day ìjojoojúmọ́. ló fi sọ pé in kullu man fi samawati wal ardi illa ati rahman abuda. Kò sí ọgbọ́n tó o fẹ́ dá tó o ní sin lọ́wọ́. sọgbọ́n tó o fẹ́ dá bọ́ ọ fẹ́ sìn ọ́ sìn bọ́ ọ fẹ́ sìn. Kí ló wá fà á tí àwọn kan ó fi jìyà wọ́n sì ń ṣe ìbádà? àwọn kan jọ́sìn wọ́n sì jìyà. n tí ó fa ìyà tí òfin ní gbà lọ́wọ́ wọn ni pé bọ́lọ̀ òfin nígbà. ọ̀nà tó là kalẹ̀ pé báyìí ni ẹ ṣe sí àwọn ò ṣe bẹ́ẹ̀. àwọn gbé gbarangwe ìjọsìn tiwọn bọ́lọ̀ ti ní àṣekọ́ ni wọ́n ń ṣe. tẹ́ ẹ bá bi onífànísìn àtolóró pé Ọlọ́run ní ẹ bá bi wọn wà lẹ́yìn sàlùtà ọmọ àkàlùkà samawati wal ard la yaquluna Allah. àwọn náà gba Ọlọ́run pé àkídànù àmọ́ àkídà àwọn fàsádà torí wípé ojú ọ̀nà tọ́lọ̀ ńlá kalẹ̀ manhaj pé báyìí ni ẹ ṣe wọn à ṣe bẹ́ẹ̀. wọn ṣe bọ́lọ̀ ti ní àṣe. ọ̀dà Ọlọ́run wa lóun dá ọmọ èèyàn àtàlìjẹ̀nú òun dá wọn torí ká máa sìn. Ọlọ́run ní mo dá yín torí kẹ́ ẹ máa sìn mí. èé ṣe tí ọ̀nà tó gbé kalẹ̀ fún wa pé àgbà sìn èé ṣe táwọn kan ò sìn bẹ́ẹ̀ tá a sì rádìsì tó ní kullun muyazzarun lima khuliqa lahu ó sì lóun dá wa nítorí ìbádà. èé ṣe tí ọ̀nà yẹn ò rọrùn fún gbogbo ayé láti lò ó bẹ́ẹ̀ ẹ pé gbogbo ọjọ́ máa kírun àjọ máa gbàwẹ̀ ẹ pé Islam yìí náà láà máa sí lọ bẹ́ẹ̀ tí ò ní ṣẹlẹ́bọ tó sì ní muyazzarun lima khuliqa lahu. èé ṣe tí ó yà sára tí àdìsí ń tako Al-Qur'ani ń ní. kí ló dé táwọn ẹlẹ́bọ rírun kí. tí wọ́n tún wọn rírun kí. kí ló dé táwọn ọ̀rá wẹ̀ gbà. kí lè tọ́nà àwọn ọ̀rọ̀ nù fún wa. àwọn àfáà ṣe nìkọ́ṣù lórí ẹ̀ wọ́n wá ní bẹ́ẹ̀ ni tí Ọlọ́run bá fẹ́ kí ìbádà tèèyàn ọjọ́ tòun yóò yà zára rẹ̀ fóun. tọ́lọ́run bá fẹ́ kí ìjọsìn tèèyàn kọjọ́ tòun Ọlọ́run ó ṣe rọrùn fún un. àwọn yìí wọn ní pé muyazzarun lima kullun minal muslimina muyazzarun lima khuliqa lahu. kùnú ìwádùn làwọn afá pé a ní tẹ̀wé. ẹ ṣeun yóò dáa fún ọ ìwádùn náà tẹ̀wé. jùzíù kẹ́ni kùnú àwọn jùzí yíyà ní àwọn kan nú àwọn tọ́lọ́run dá Ọlọ́run ó ṣe ẹ̀sìn ẹ̀ yóò ṣe rọrùn fún wa. ẹnu tí mo ra wí àwọn àfáà ṣe ní kọ́ọ̀sì lérí ẹ̀ gan o. àwọn àfáà ná mímọ̀ lérí ẹ̀. wọ́n padà wá fẹnu kò wípé kullun muyazzarun lima khuliqa lahu gbogbo èèyàn ní tí ó torí ẹ̀ dá ní ọ̀rọ̀ ọ̀run fún àwa mùsùlùmí ní bá wí ìsìlámù náà ni. àwa mùsùlùmí ni. so ọba tó wá dá wa sínú ìsìlámù tí bàbá wa Rọ́jí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bàbá Rájí ibẹ̀ ni wọ́n bí wọn sí kódà ibẹ̀ ni wọ́n tán sí. tí wọ́n sì wá tán síbẹ̀. wọ́n wá tán sírí ẹ̀. wọ́n rí nǹkan mú dọ́dọ̀ Ọlọ́run wípé Ọlọ́run ayé tí mo lọ bí ìbá ti rí nǹkan kan ṣe Abdulmumini ìwọ ló ní ń bí. bókù mi kó Abdulmumini ìwọ ló ní ń bí. mo sì rán lé kéwú. mo rán lé kéwú. ó sì dàáfà ó sì dàáfà títọ́ tiẹ̀ Ọlọ́run. ó sì dàáfà tiwọ́ Ọlọ́run. kì í sàáfà àti geri. kì í sàáfà àti geri. kì í sàáfà mùjẹmùjẹ. kì í sàáfà àti fọtí lóṣẹ́. kì í sàáfà àfọwọ́nà. kì í sàáfà àfọwọ́nà. kì í sàáfà àti fọtí lóǹkan. kì í sàáfà àti bómi àdúgbò sùn. kì í sàáfà àtọwà nù lédi. kì í sàáfà àti ó wà nù lédi. ẹni ọjà sí pé ńjọ́ tí wọ́n ti mọ̀ á láyé. ńjọ́ tí wọ́n ti mọ̀ á láyé. ńjọ́ tí wọ́n ti mọ̀ Sheikh Abdulmumin. ńjọ́ tí wọ́n ti mọ̀ ọ̀kín. kò sí ní tí wọ́n mọ̀ yín fún ju Al-Qur'ani lọ. ọ lè rí tẹ́nì kankan bẹ́ẹ̀ bí Al-Qur'ani ni. ìjọ tẹ́mi ọ kọ́kọ́ àwọn ọba wọn lókè Agodi. bàbá àtàyè ṣe ò bá wọn lókè Agodi. àwọn ti kú ò lágodi wọ́n ti kú mbẹ́. àwọn ti kú ò lágodi bọ́ sẹ́kọ̀ọ́. àwọn ti bọ́ sẹ́kọ̀ọ́. àwọn ti bọ́ sẹ́kọ̀ọ́. káwo tó dágodi. káwọn àlùfáà wo tó dágodi. bá wọn. bá búlù lọ́rùn wọn. o bá búlù lọ́rùn wọn hakikata. ní hakikata. àmọ́ àìbá búlù lọ́rùn wọn ni. àìbá búlù lọ́rùn wọn ni. àwa bá ohun wọn asaru ohun wọn ńlẹ̀ ńgbà tá a délé kéwú lókè Agodi. àgbàlagbà délé kéwú wọn bá asaru ohun wọn yẹn. wàá ti fojú kàn wọn. wọ́n yẹ fojú kàn wọn. àkọ́kọ́ pé wàá kọ́ fojú kàn wọn láyé. awwalu liqa.
ọjọ́ pé kọ́ fojú kàn wọ́n láyé. táwọn àlùfáà rí wọn. omi ọjọ́ òun omi jáde lójú mi ń jọ náà. àwọn àlùfáà sunkún sára. ẹ wàá sọ ọjọ́ náà lónìí. àwọn àlùfáà aláwọ̀ sọ ọjọ́ náà lónìí. òun lọ́jọ́ tí Maulana Shehu Saasi lé wá ṣe wá sí ilé àtàtà. ìjọ tí Maulana Shehu Saasi lé wá ṣe wá sí ilé àtàtà. wọ́n máa rántí Ọlọ́run bá wa kẹ́ Shehu Saasi lé. Ọlọ́run bá wa kẹ́ Maulana Hasbunallah. kọ́dà ń jọ náà eré ọ́fṣẹ́ báyìí mo dúró la dúró ń jọ náà táwa ń wòran. eré ọ́fṣẹ́ làwọn àlùfáà dúró sí tẹ́rọ tí lọ bì. ẹ̀yin tí ń lo ìràwọ̀ ń gbà náà. àwọn àlùfáà wọn kì í ti ń lo ìràwọ̀ tó ti ń fi ọ̀rọ̀ tí ń wí yẹ a máa jẹ́ 96 through 97. ọ̀rọ̀ yìí 96/97. náà lọ̀rọ̀ tí ń sọ yìí. òun lọ́wọ́ táwọn àlùfáà wa ń sọ yìí. àwa ń bẹ lókè tá à ń wòran ẹ̀yin jọ náà. wọ́n ń wo ìran ẹ̀yin lọ́dún náà. ẹ wá lo ohun jọ náà. wọ́n lè fọ́ ohun lẹ́nu. la ilaha illa fabo hasu hakama min alihi wa hakama min aliha in yurida islaha ngbe debi islaha ibi mo dúró sí ni wọ́n bọ́ lójú mi pé ṣé wọ́n gbé kinní kan sí ẹni yìí ní inú ni bú báyìí ni àbí ohun tí gbogbo wa yìí ń fọ́ náà lẹ́nu yìí ń fọ́ jáde. sóhun táwa náà ń fọ́ lẹ́nu yìí ń fọ́. ló jẹ́ mi ọmọ wípé 90 ilẹ̀ ti ń lò ràwọ̀. òun náà jẹ́ mọ̀ pé ẹ̀yẹ sáfà 2000. 90 ilẹ̀ ti ń lo ìràwọ̀. ẹ̀yẹ sí àfà tí. early 90. early 90 lẹ́tí lò ràwọ̀. mo fi sọ pé débi ń bọ̀ wá bí ìgbà ayé mẹ́ta ni wọ́n máa ń pè yàn lò ìgbà mẹ́rin lẹ́yìn ń lò. ìgbà mẹ́rin lẹ́ ń lò bónọ́ọ̀sì ni. wọ́n ní àná òní àti ọ̀la. ayé bẹ̀ kọ́ ni ẹ̀yin wá ti mẹ́ta lẹ́yìn ń lò. mẹ́ta lẹ́ ń lò. ẹ lo jẹta. òun lèyí tí mo wí. òun lèyí táwọn àlùfáà wí 90. ẹ wá tún lo àná. ẹ tún wá lo àná dáwọ̀ 2000 wọ 2010 àná nù. wọ 220. wọ 220 kẹ ok. ẹsẹ̀ wa bẹ̀rẹ̀ òní. ẹsẹ̀ wa bẹ̀rẹ̀ òní. òní tẹ̀ wá ń lò yìí ni ẹ̀yin náà làwọn ọmọ tẹ̀yìn náà bí ó fi mọ̀ pé bàbá tó bí àwọn aráyé wa. òní tẹ̀ ń lò yìí làwọn ọmọ tẹ̀ bí ó fi mọ̀ pé yes bàbá mi Lájí Ọ̀kín. òní tẹ̀ ń lò yìí. òní tẹ̀ ń lò yìí. làwọn ọmọ tí ẹ̀yin náà bí. àwọn ọmọ tẹ̀ bí. ni ó fa dọ̀la wọn ni bàbá aráyé wa. bàbá aráyé wa o ọmọ dádì mi ni. ọmọ dádì mi ni. dádì mi ni Lágbájá. ọmọ dádì mi ni. o mọ bàbá mi ni. òní tẹ̀ ń lò yìí ni. òní tẹ̀ ń lò yìí ni. onítẹ̀ wa ń lò yìí ni ó bí ọ̀la. onítẹ̀ wa ń lò yìí ni wàá bí ọ̀la. ọ̀la ni ẹlẹ́ẹ̀kẹrin tí mo yùn. ọ̀la òun gan ni ẹlẹ́ẹ̀kẹrin. mo wá bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. àwọn àlùfáà bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. àwọn bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ọba tí ó ṣe ọdún tí ìyá tó bí yín kú sí ọdún sí tí bàbá tó bí yín kú yìí ó ṣe ní ọdún dùnnú ni kì í ṣe ọdún ìbànújẹ́ fún yín. Ọlọ́run ṣe lọ́dún dùnnú kì í ṣe ọdún ìbànújẹ́. àmù zururu ni kì í ṣe àmù husn. ọdún dùnnú ni kì í ṣe ọdún ìbànújẹ́. torí pé láàrin ikú tí ìyá tó bí yín kú sẹ́yìn tí bàbá tó bí yín kú yìí náà nígbésí ayé yín tún change síbẹ̀ tí ń bá bọ̀ tẹ́lẹ̀ ní dáadáa. ẹ̀dùn tí ń gidi síbẹ̀ tí ń bá bọ̀ sí dáadáa sí. àárín rẹ̀ ni. àárín rẹ̀ ni èyí. ó jẹ́ àmà wípé bàbá tó bí yín rí ìdùnnú kó tó lè jíṣẹ́ fún yà. ó jẹ́ àmà wípé bàbá àti ìyá àwọn tó ṣe kútúbà nìkan àwọn àfáàrẹ ni wọ́n. bàbá kí ló pé. àwọn àfáàrẹ wọn ṣe kútúbà nìkan wọn. bàbá ò lè sọ fún yà wípé Abdul Mumini tuntun sí yàtọ̀ sí bó ti filẹ̀ ni òkè mi ò tó kú mẹ́. yàtọ̀ sí bó ti filẹ̀ kí n tó wá bá o. torí wípé lẹ́nu lọ́lọ́ yìí. a ti ń gbúrò gbogbo ohun tí Ọlọ́run ń gbìyànjú a gbọ́dọ̀ kúlú wa ń gbìyànjú gbogbo ohun tọ́lọ́run ń gbà lérò pé òun fẹ́ ṣe fún yín. àdéhùn tó ti bá yín ṣe ti pẹ́ bó ti lẹ́yìn inú olùwò láyé kó tó di pé ẹ̀ ń ṣe sáfìsì ẹ̀ ń sáfù lọ́wọ́ ẹ̀ ń ṣèjọba ẹ ti wá ṣèjọba tán àwa kú kí ẹ ríṣẹ́ ẹ ti wá ríṣẹ́. ẹ ti wá ríṣẹ́ báyìí o. ẹ ti ríṣẹ́. àtàyèsẹ́lẹ̀ ti sáfù ẹ ti ríṣẹ́. tọrẹ ẹ ṣe tẹfsiri nínú Ramadana tẹfsiri yín gbogbo ayé ló wò ó wọ́n sì rí i pé àwọn eléyìí èso ohun lásán ìmọ̀rẹ́. tẹfsiri tẹ ẹ ṣe nú àwẹ̀ tó lọ yìí òun ni first salary yín lọ́fíìsì tẹ kọ́kọ́ gbà. ẹ ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ nù. first salary nù. ọ́fíìsì lẹ wá ń bíùdì. ẹ wá ń bíùdì ọ́fíìsì lọ́wọ́. gbogbo àwọn tọ́lọ́hún máa rán síyàn tí wọ́n kún lọ́wọ́ tí fi dìde Ọlọ́run kọ́ wọlá Sheikh Adam. kọ́ wọlá gbogbo iye àfa àtẹ ṣe kídímọ́ fún láyé. ọbẹ̀ má sẹ́kù àfa kanú àwọn àfa Markaz tí wọn gbádùn tọ́lọ́hún fún yín l'Al-Qur'an ẹ sá fún wọn ọlọ́mọsà wọlá gbogbo wọn Ọlọ́run kó gbé ọ́fíìsì náà dúró fún yín. àmín. kọ́ wá jí ẹ fi ẹ̀mí lo burújí yín. àmín. mo á fẹ́ sọ kínní kan Sheikh Abdul Mumin Ọ̀kín yìí. Sheikh Abdul Mumin. ntọ́lọ́hún ṣe fún yín yìí ó tó kéèyàn ó fi tọrọ. ó tó kéèyàn ó fi tọrọ ó tó. àbáwọn aríbi dé ó tó. àlùfáà ọmọ dùnú Sheikh Habibullah. ó tó kéèyàn fi tọrọ o wàláhi làzim. ó tó bẹ́ẹ̀ lóore o. ẹlòmíì lérí pé ń sin àwọn àfa
lérí pẹ́lú mi ń sin àwọn àfa. lérí pẹ́lú mi ń sáfù ń sin àfa lọ́wọ́. ibẹ̀ náà ni ó parẹ́ sí. ibẹ̀ láyé rẹ̀ ó tán sí. kí n ṣiṣẹ́ rẹ̀. àfa wa ríbi dé sí. La ilaha illallah. lérí pé ẹlòmíì ń sáfù àwọn àfa. lérí pẹ́lú mi ń sin àfa rẹ̀ lọ́wọ́. náà ni ó parí iṣẹ́ rẹ̀ sí. ibẹ̀ láyé rẹ̀ ó rábà náà sí. wọ́n ní ó sì ṣe wàhálà púpọ̀ bá. ó ṣe wàhálà. àmọ́ kò wá rí ta rẹ̀ ṣe ó tè ṣe lọ. wàhálà àmọ́ tè lọ kò rí ta rẹ̀ ṣe. tó bá já sí wípé nǹkankan tó bá yẹ pé nǹkankan ló wá fẹ́ ṣe ìdènà. Allahu akbar. Masha Allah. Sheikh Abdullahi Aberi. Sheikh Abdullahi Aberi wọ́n ní táwọn ń fẹ́ tó dùn máwọn látàyè ṣe ń tọ́. Allahu akbar. Allahu akbar. Ọlọ́run wọ́n sàlékún dáadáa tí yín náà. ẹ̀yin wá ṣe. Alhaji Abdul Mumin ẹ wá sáf. Ọlọ́run wá ní kí ẹ̀yin náà ó tún rí tiyín ṣe. ẹ tán Sunday sáfíìsì ẹ tún wá rí tiyín ṣe. ẹ́ńjìnì yẹn lágbára gan. Ọlọ́run ní ń ṣiṣẹ́ lára ẹ́ńjìnì ọ̀hún. Ọlọ́run ní ń ṣiṣẹ́ lára ẹ́ńjìnì ọ̀hún. Ọlọ́run ní ń ṣiṣẹ́ lára ẹ́ńjìnì ọ̀hún. Ọlọ́run ní ń ṣiṣẹ́ lára yín kẹ́. Ọlọ́run ní ń ṣiṣẹ́ lára ẹ́ńjìnì ọ̀hún. Ọlọ́run ní ń ṣiṣẹ́ lára yín. ẹ wo 96 tí mo sọ ohun tẹ́mi kọ́kọ́ mọ̀ àwọn fi kọ́ ojú kan wáyé. 96 ọmọ tí wọ́n bí lọ́dún. wọ́n ti ń ṣiṣẹ́ bọ̀ mọ́ pé early ni. early 90s ni. ọmọ 96. so ọdún yẹn ọdún náà àwọn ń sọ lọ lé wípé àwọn ọ̀kìn tó ka Kùránì yìí àtàfà mílò tá lálé pé àwọn ń dìbéètì títí di odidi ọ̀sẹ̀ kan ní wàásí náà gbogbo wàásí òun ń bẹ lérí mi báyìí. ń bẹ dáadáa. ń bẹ létí náà so ń já sí ẹni àti láwù kùsímù pẹ̀lú Mọ̀lánà Shehu Dawudu Alifala ó ṣe wọn bá ẹ sọ yóò fún wa. Shehu Sazili tí ó tẹni báyà àfa Abdullahi Zawuta bá kéwù yóò Abdul Mumin bá wọ. Shehu Sazili wà ní Abdul Mumin wà ní bá wọ. ẹ ti sáfù àwọn ẹni Ọlọ́run. ẹ ti sáfù ẹ ti ṣiṣẹ́ gidi. ẹ ti jìyà kọjá káyọ̀ tí yín náà ọmọ dalẹ̀. ẹ ti ṣiṣẹ́ kọjá kẹ́ ẹ tán Sunday sáfù. tọ́ba kú wàhálà tẹ́ ẹ ṣe àtìyà tẹ́ ẹ jẹ àti faragbó lẹ́yìn lérí dáwà lérí kí àwọn tó gánú àwọn àfa kí wọ́n má wálẹ̀ tẹ́ ẹ fi gbogbo ara ṣe ọba kú yín náà ẹ̀yin náà retí yín lò bá. ó tún wá ká aláìláṣí. ẹ̀yin náà retí yín lò bá. ẹ̀yin tí yín lò tààrà. wàláhì ẹ̀yin náà retí yín lò bá. aláìrí tí yín lò. ọlá Muhammadu Rasulullah. Ọlọ́run ó ṣe àlékún dáadáa yín jù báyìí lọ yóò ṣe àlékún àánú yín jù báyìí lọ àtẹ̀yìn àti gbogbo ọmọ bàbá. àtẹ̀yìn àti gbogbo tí ń jẹ́ ọmọ bàbá lápapọ̀. Ọlọ́run ó sọ yín dọ̀rẹ́ o. Ọlọ́run sọ yín dọ̀kan. kò ní sọ yín dọ̀tá o. alibarikola àwọn ènìyàn Ọlọ́run ọlá Muhammadu Rasulullah. Suratul Fatiha kan náà láṣẹ. òun láfi kó. Ọlọ́run wọlá bàbá wa rájí. Olúwa wọlá bàbá wa rájí. Ọlọ́run wọlá wọn. Olúwa wọlá wọn. Ọlọ́run má fi yín lẹ́ ńgbà kan. Olúwa má fi yín lẹ́ ńgbà kan o. alibarikola Muhammadu Rasulullah. Rasulullah. Ọlá sallallahu alayhi wa sallam. nígbà tẹ́ ẹ ṣe Suratu Yasin. ìgbà tẹ́ ẹ ṣe Suratu Yasin. obìnrin kan. kò ké kọ́ mọ́ alukurani kò ké kurani. kò mọ kankan. bẹ́ẹ̀ gbé fún báyìí kọ́ mọ́. wàláhì kò dá kurani mọ̀. bẹ́ẹ̀ ni akílẹ̀ yìí kọ́ mọ́ kọ́dà bisimilayi ti ń bẹ́ẹ̀ nù kí kọ́ mọ́ àmọ́ ha odidi Yasin bí kẹsẹ̀ tì í. wàláhì làásìn Umaruwa tí o mọ kankan o mọ Yasin turu yìí. ọmọ obìnrin mufti ọmọ yìí rè ọmọ obìnrin o. wàláhì làásìn. tí n bá ní àwa tí a ń ka kurani fún mi Yasin tó ọmọ àni àyẹ̀wò rẹ̀ ni wọ́n ni àká fún mi. Yasin wàlẹ̀ kóra Yasin wàlẹ̀ kóra wọ́n ní bóò ló ti mọ̀ a ní òun gbọ́ ní jojoojúmọ́ tí ò sí àṣùbà tó máa ká tó wọ́n ní gbọ́ òun gbọ́ bẹ́ẹ̀ ní ọdún méjì tí ò sí ọjọ́ kan tó wọ́n pè rẹ̀ débi wípé ládùúgbò wọn á sọ òun di ìyá Yasin ẹ̀yin lẹ́sẹ̀ yìí wọ́n bá ẹni tí ò kéwú sí háyà sí. ẹni tí ò kéwú háyà sí gbogbo àwọn tí wọ́n lo voice ní TikTok gbogbo wọn lẹ́yìn láì gbàládà lórí wọn kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ni bó ti rí nù ládà kọ̀ọ̀kan. Ọlọ́run ló wá máa yí ohun tẹ́ bíúdì láyé èyí tó déwájú yín àti èyí tí ò déwájú yín tó yẹ pé kẹsẹ̀tì òun ní ń gbọ́ òun náà fi dẹni tó òun náà máa ohun lò. nísìnyí dáhùn ẹ ló kò sí mú àyà. ọwọ́ ajá sí wípé ohun ọ̀kín ni ohun tí ó gbajúmọ̀ lónìí ohun ọ̀kín lohun tó gbajúmọ̀ lónìí ọ̀kẹ́ náà sì lọ bẹ́ẹ̀ yẹ. àfa tí ó ní múri ní mi òun láyé àfa ọ̀kín la lákòókò. àwa ti wá fẹ́ràn yín láti gbà ní torí wípé ẹ̀yin àtàwọn ṣé Abdullahi Sauti inú Ramadana ńlẹ̀ yìí wọn àgbàlagbà máa ń jọ náà. láyé tí fóònù tí ì dé láyé rédíò. inú Ramadana ńlẹ̀ yìí ni kódà gbogbo a bá lọ nínú àwẹ̀ á sáré jòkó ti rédíò ni torí pé wọ́n play Kùránì ẹ̀yin méjèèjì ní 93 94. ẹwọdún náà 93 94 gbogbo ọmọ ní afẹ́gbọ́ Kùránì
ó wá já sí wípé ẹ̀yin méjèèjì wá ṣẹ́kù dòní ẹ̀ wá ń bẹ dòní pẹ̀lú ọlá 29 years. 92 votes 30 93 31 32. mo lẹ́yìn tán bí 92 yóò dọ̀gbọ́dọ́ láìpẹ́. so gbogbo àwọn àgbàlagbà máa ń tí ń sọ yìí o ẹ̀yin ọ̀hún náà wá rí o ẹlòmíì ti parẹ́ wọ́n ti gbàgbé ẹlòmíì ti bọ́ sálì kìyàmà orúkọ ẹlòmíì wọn gbọ́ ọkọ rẹ̀ mọ́ ayé tó wá ń gbọ́ kíndùnní títí dọ̀la wọ́n máa gbọ́ yín títí dọ̀la wọ́n máa gbọ́ yín títí dọ̀la kódà títí dọ̀túnla wọ́n máa gbọ́ yín bẹ́ẹ̀ bá dàgbà tẹ́ ẹ dògbó wọ́n tún máa gbọ́ àwọn ọmọ yín ẹ ṣe àmín mẹ́ta fún wọn lẹ́ẹ̀kan náà àmín àmín lábẹ́ suratul Fatiha bàbá Maiduguri Alhaji wa Maiduguri ó fẹ́ sọ̀rọ̀ wọn ni àbí ó fẹ́ bẹ́ẹ̀ ṣàdúrà fún wa àwọn ọmọ mi máa ń ròyìn wọn púpọ̀. wàláì mọ́sálásí jímọ̀ wa wàláì àwọn náà kọ́ dájú rẹ̀. Ọlọ́run mọ́sá bá wa sàlékún dáadáa fún yín Ọlọ́run ò ní fi yín lẹ̀ o alibarika ọlá nabi wa Muhammad ọlá Muhammadu Rasulullah yóò bá wa sàlékún dáadáa fẹ́yìn àgbàlagbà ọlá Muhammadu suratul Fatiha kan ẹ jẹ́ a ṣe fún sí Abdulmumin Ọlọ́run bá wa kẹ́ bàbá kọ́kẹ́yà wọ́n bá wa sàlékún ẹ̀mí gbogbo fẹ́yìn náà al-Fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina ilé kéwú àti mọ́sálásí. mọ́sálásí àti ilé kéwú. à ń gbọ́ pé àwọn kan ti dìde wípé àwọn kan wọ́n ti ràn àwọn bẹ́ẹ̀ ran Ọlọ́run lọ́wọ́ gbogbo iye ẹ̀dá yòówù tí ń bẹnu ẹ̀mí rẹ̀ pé òun fẹ́ dá sí Ọlọ́run má pa wọn o má wàá jásì kí ó kú mọ́ wọn lọ́wọ́ o kọ́ wá ṣe ìrọ̀rùn fún wọn jù báyìí lọ láìpẹ́ nígbà tí ó bá yẹ tó ọdún kan sóni táwọn máa yí pé bàbá kú ọdún kan báyìí bàbá sàdú ọdún kan bàbá ó wù wá ká sílé kéwú àti mọ́sálásí náà ọlọmọsà ṣe bẹ fún yín o ọlọmọsà ṣe bẹ fún yín o gbogbo ẹni ọba fẹ́ kọlọhún ó ṣe bẹ kó ṣe amílẹ kan náà. inna a'tayna bisimilahi rahmanir rahim inna a'tayna kalikawusar ọlọ́run ọgbà. gbogbo ẹ̀yin ya wa lápapọ̀ inú ilé wa ń yà yín akínyín púpọ̀ o akínyín púpọ̀ o àfa wa aríbidé sí kò sí bí èèyàn ṣe lè lógo tó nílọrin yìí gbogbo rẹ̀ ṣe lè wò tó gbogbo rẹ̀ ṣe lè wò tó o lè ní ògo tó lé yín o lè ní ògo tí ó tó ilé yín ọmọ bẹ lábẹ́nu ilé yín ni kò sí bẹ́ẹ̀ yẹn ṣe lógo tó láyé síbọ̀ ṣe lógo tó lọrin yìí o ní lógo tó ilé tó ti bí ọ ní lógo tó ilé tí wọ́n ti bí ọ torí gbogbo ilé tí ń bẹ ńlọrin ògo ni gbogbo ilé tí ń bẹ ńlọrin pátá ògo ni kò sí ilé tí òṣogo ńlọrin sí ilé tí òṣogo wàá bọ́ ṣe lógo tó o ní lógo tó lè rẹ lè lógo tó lè rẹ àṣẹ Abdulmumin rẹ gbogbo ayé lọ́mọ yín nísìn gbogbo ayé lọ́mọ yín nígbà àwọn ọmọ yín lu ìbọn ọmọ yín gbogbo àgbáńlá ayé níbo lẹ padà wá nísìn. mo lẹ padà wá ẹ padà wálé. ọba yẹ kó ẹ bá lógo jùlé lọ ni ẹ ní wálé. tẹ bá lógo jùlé lọ ni ẹ ní padà wálé. ẹ lógo jùlé lọ. gbogbo àwọn àmọ́ tí wọ́n ṣe fìdáwì bàbá wọ́n á wò lérí fídíò pé fún mi ní oúnjẹ ọ̀sìn lè gbé fẹ́ lòdì. ọ̀sìn wálé. nílọ àbá àríbidé sí nílọ ni o àyè lógo jùlé lọ o. àyè tóbi jùlé lọ ni o. bẹ́ẹ̀ sì ti wà yí sí Abdulmumin bẹ́ẹ̀ ti wà yí àwọn àgbàlagbà sì kún yàrá tó ni wá. yòókù mẹ́wọ́n. jòkó ayé máa ṣe é. yọ bẹnu ẹ èkó lè tí o ní bàbá sí yóò tún la yọ bẹnu ẹ ẹni. kódà nígbà tí bàbá sáláì kódà nígbà bàbá tó kú wàláhi la azim Hajj Abdulmumin wàláhi ọmọ ni. Allahu akbar. kété kó a fi rójú rẹ. Allahu akbar. yóò bá dáa ní sọ. bẹ́ẹ̀ ni. nígbà bàbá kú àwọn sọ pé báyìí wọ́n sùn ní ó lẹ́yìn bàbá tẹ̀ ń bẹ ilé náà lẹ́yìn náà ní. àtúwá jòkó mítìrì níyì pé njò ní ká sí àwọn ànìkan dábàá Sunday òun wá nítorí lílọ bíbọ̀ àwa ní àmọ́ o ntẹ̀yìn bàbá bá fi sí náà ni o. Allahu akbar. njọ́ tí ń wá ń wo wáàsí rẹ̀ lórí social media mo wá dá wákà kan fún kò lè gbọ́ àmọ́ dà fún nísìnyí. Allahu akbar. ọbẹ̀ tí bàbá ṣe sílẹ̀ lọ́mọdé bá ọbẹ̀ tí bàbá ṣe sílẹ̀ lọ́mọdé bá ọbẹ̀ tí bàbá ṣe sílẹ̀ lọ́mọdé bàbá rájí ṣe bẹ̀ títí ọ̀jẹ̀bẹ̀ sẹ́kù àti mú mi ní tí ń bọ̀ lẹ́yìn náà dá lọ́lá. Allahu akbar. jama ni Allahu akbar. wọ́n ní ẹgbà tuntun sí ẹ̀
èmi gan ó fún yín. Allahu akbar, Allahu akbar. Allahu akbar. Abájọ tí wákà ń fi Allah tó fi wọ́n gírí. Bẹ́ẹ̀ ni. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. Allah, alhamdulillah, 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 bẹ́ẹ̀ni ọkọ sàlá bẹ́ẹ̀ni alhamdulillah. Wákà ń sì wá ṣiṣẹ́. Alhamdulillah. Eléyìí ni wípé a kì í lógo ju ilé lọ. Eléyìí ni pé a kì í lógo ju inú ilé tí wọ́n ti bí ni lọ nílọrin. Akí àlùfáà wa kọ́ máa wulẹ̀. Akí àwọn àlùfáà wa àgbà kọ́ máa wulẹ̀. Àwọn bàákí nínú. Àwọn bàákí nínú. Àwọn àfa àgbà ń lọ nínú. Àwọn àfa àgbà ń lọ nínú. Àwọn Tajul Mu'min nínú. Àwọn Tajul Mu'min nínú. Àwọn tí wọ́n ní gbogbo tí ń jókè mọ́lẹ̀. Àwọn tí wọ́n ní tí ń jókè mọ́lẹ̀. Èyí ń ni pé ibi mo ti lọ ni pé àyè lógo ojú lé lọ. A kì í lógo ju ilé lọ ńlọrin. Kò sí bọ́n ti lè tó ilé ojú ọ lọ. Kò sí bọ́n ti tóbi tó ilé ojú ọ lọ. Kò sí bógo rẹ̀ tó ògo léhùn ju ọ lọ. Ògo lé tí wọ́n ti bí ọ. Torí pé ilé yẹn ọba lógo ni kò ní produce ògo. Ilẹ̀ tí ọba lọ́ra kò ní produce nǹkan jáde. Masha Allah. Ṣé Abdul Mu'min? Abayin dúpẹ́ o. Ọwọ́ ni sẹ́yìn lọ́kàn nù ògo léhùn. Àmín, àmín. Àbá wa Aribidesi. Aribidesi. Ẹni kí n sọ ọ̀rọ̀ náà pọ̀ lẹ́ẹ̀kan. Wọ́n ní ká sọ pọ̀ lẹ́ẹ̀kan. Bí kinní yọ ọmọ wa lọ bẹ́ẹ̀ tí wọn ò ní kọ́ tiẹ̀. Kò ní kọ́ tiẹ̀. Èmi wá gbé fún yín. Ẹ wá wí nǹkan. Ẹ wí nǹkan. Ebi ọmọ baba Alágége ń gbogbo wa. Ọmọ baba Alágége jọ ni wá. Ọ̀dà ń bọ̀ náà ńbọ̀ ẹ̀dọ́ ẹni sùúrù Sheikh Adamu Yahaya. Sheikh Adamu Yahaya Al-Fulani. Imamu Daril Hijra. Imamu Daril Hijra. Wazirul Markaz. Bí Sheikh Adamu Yahaya bá délẹ̀ yìí nìsín. Bá délẹ̀ yìí nìsín. Gbogbo ń tá àfa Aribidesi bá ń ṣe lọ́wọ́. Pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ̀yin lẹ dúró nípò Sheikh Yahaya lókè Agodi. Ẹ̀yin lẹ dúró nípò Sheikh Yahaya lókè Agodi. Bí ngbà Sheikh Yahaya ń lo rana ńlọrin. Nígbà tí wọ́n ń lo rana lu yìí. Gbogbo àwọn àgbàlagbà rí. Àwọn àgbàlagbà mọ̀. Bí ọdún tí mo Sheikh Yahaya ń ta lẹ́nu. Tán ta ní lọrin. Tí baba Sheikh Adamu bá wá dé lọrin. Tí Sheikh Adamu bá dé. Sheikh Yahaya wọn wá gbọ́ gbogbo tí ń jẹ́ Sheikh Yahaya kalẹ̀ yọ wá ku Yahaya. Wọ́n bọ́ ṣé wulẹ̀ yóò ku Yahaya nìkan. Baba Sheikh Adamu wa ni baba gbogbo ajá náà sì tán bá wá jókòó Sheikh Adamu wa ni pe ẹnìkan wa ni Yahaya bá ń wí. Yahaya bá ń wí. Yahaya ní kí n sinmi díẹ̀. Tí baba bí ní Yahaya yìí náà wá kọ́ ni fáàrí mi lọrin yìí nìsín ni. Masha Allah. tó bí ẹ̀yin náà ti ń ṣe nù. bẹ́ẹ̀ náà ti rí nù. fún Sheikh Adamu Yahaya. fún Sheikh Adamu Yahaya Al-Fulani. ẹ wá gba hàn Mùlánà Sheikh Adamu Yahaya. ẹ wá gba hàn Waziru. ẹ wá gba hàn wọn wí nkẹkẹ. ẹ wá gba hàn wọn. bẹ́ẹ̀ bá lẹ̀ wí nkẹkẹ. bẹ́ẹ̀ bá lẹ̀ wí nkẹkẹ. ẹ̀sìn. ẹ̀sìn. àwọn yọba ní ẹ barika. káwọn dà yín barika. ẹ lẹ́ẹ̀mọ́ mi láyà. ó ti wọlé. ó ti wọlé. As-salatu fa Annabi Muhammad. léyìí tó dénú mi ẹ fẹ́ wí kankan. ìgbà mi bẹ yẹn lè máa sọ̀rọ̀ tó jẹ́ lérí ahọ́n. wọn láwọn ẹlòmíà máa sọ lérí ahọ́n. kó lè bá ya ni kó lè bá ya ni ọjọ́ ti lọ. ẹsẹ̀ darí mọ́kà ni. ọ̀rọ̀ tí bàbá wa Táyé ṣe bá sọ. ọ̀rọ̀ Táyé ṣe bá sọ. èmi mo sọ. àfáà àgbà Aribidesi wọ́n sọ. kò yẹ ká ṣe tún máa fà á. kò yẹ ká tún máa lọ sí àrìn mọ́ra wa lọ́wọ́. a ní kí mo fẹ́ gbádùn ara mi. lóòótọ́. Yasin. Bismillah. bọ́lọ̀ ń bá sí ẹ̀ lẹ́ni tẹ́nu ọ̀ká bíi tèmi yìí yóò máa wú kọ́wọ́ bá darí hajj. aláàjì wa Abdulmumin náà kí wọ́n kìlọ̀ fún mi. wọ́n ní kí n má lọ haramu lọ́sàn-án o kí n má lọ lálẹ́ ní ilé sọ fún yín pé ń gbọ́. ṣé ẹ rí tá a bá rù kú bá ń gbọ́ àṣẹ wọn ń ṣí ẹ̀kíní òun bluetooth ni. nígbà mo ti dé ohun mi ṣẹ̀ṣẹ̀ ńlá ni mo á dúpẹ́ pé mo tiẹ̀ lè wáyìn. tọ́ mo fẹ́ dọ́ọ̀jì sábẹ́ pé ohun mi èlà náà pé ẹ sáà wí gbogbo ẹ̀ ẹ̀ tó ajé wí gbogbo ẹ̀ bọ̀ tẹ́ wí dá pọ̀. tó pé ìgbà mi ń bẹ èèyàn máa yọ wá bì kan èmi ò yọ wá bì. ní nǹkan bíi 2000 tí n bá gbàgbé bàbá wa yìí mo dìídì béèrè ni pé ẹ sáwọ́ àwọn késẹ́ẹ̀tì tí ẹ ti ṣe níbẹ̀ mo wá gba Suratul Qasas Suratul Nur tí wọ́n ṣe fún aláàjà kan tó ṣe birthday tí n bá gbàgbé àwọn àti Sheikh Abdullahi Sauti níbẹ̀ wá di bíi 2001 àwọn ní ògo tí mo kọ́ gbé wá bí àṣàlátù wa ẹjọ́ tí ẹnìkan ọmọ ibi tí mo wà dẹ́nkan kò rí mi nínú kíláàsì láti ń ṣàṣàlátù ìjọ náà wọ́n wá sábà pé wọ́n ń bọ̀ gbogbo èèyàn mo sọ fún inú kíláàsì wọn ó kún àwọn èèyàn tó ń narùn báyìí
òun ló bí òní tẹ́ ẹ bá wà nínú kankan tẹ́mi máa fi ń débẹ̀ torí pé ńjọ́ tí ò sẹ́ni kankan ti ń já wa tẹ́ ẹ ti ń lo ìrà ẹ wò gbà bí wọ́n ti ń síbọ̀ yìí ní sẹ́yìn bó ti pẹ́ tẹ́ ẹ bá wá wò ó ní nǹkan bí ọdún 10 sẹ́yìn 10 ni mo wí o èyí tí ìjáde báyìí ká tó wáyé pé à ń ti sọ̀rọ̀ ọfà 30 years sẹ́yìn láti fi 30 years sẹ́yìn ẹ̀yìn májì bí máa ṣe iṣẹ́ pé eyín mi ò ṣe gangan gbà wọn eyín ẹ̀ máa ṣe gangan ni tó bá jẹ́ àwọn oṣù ìjọba ni yóò rìtáyà lọ́dún márùn Ọlọ́run dákun má rìtáyà mi o. ọ̀pọ̀ wàhálà ọ̀pọ̀ máa kí gbogbo ẹ̀yin bàbá yóò dáa fún yín. Aláàjì Ọ̀kín ẹ jẹ́ ń yá wákà kan tí mo dá fún Sauty nígbà tí ọmọ wọn ṣaláìsí etí mo gbọ́dọ̀ sẹ́nu kò gbọ́dọ̀ sáyà kan àbí amẹnumẹnumẹnu kan ọ̀rọ̀ ti kún níhìn ó ti kún lọ́dọ̀ àwọn bàbá. mo ní Ọ̀kín wá rojú ìwò káàkiri ẹ bá rojú ẹ wò báyìí Ọ̀kín wá rojú ìwò káàkiri bí tí ń wọ̀ tún bẹ́ẹ̀ ni ń wò sí bí tí ń wò yín bẹ́ẹ̀ ni ń wọ̀ ń ọmọ àríbìdé sí mo kíyèsí wíwo tí ń wò yẹn sọ bàbá ọ̀rọ̀ ẹni irú ẹ̀ bá ṣe ló lè yé ìpè tá a pé jọ nínú ilé tọkùnrin wọlé tòbìnrin wọlé tẹ̀yà lálùfáà tẹ̀ jókòó ọ̀rẹ́ wa ń wòye pé jókòó èpè tọ́rọ ti gbàgbé pé Fídáù ní ṣìṣe ní fojú wa bàbá rẹ̀ ká Àlíhájì Rájì bàbá rẹ̀ lọ ṣaláìsí tó gbé wa jókòó Àlíhájì Rájì bàbá rẹ̀ ó ti wá ìyàwó rẹ̀ ìyá rẹ̀ lọ bí tí rínú ni nàlìfìrà kọ̀yẹ̀ ṣùkù náà wáyẹ̀ ìyún kọ́ ọmọ yìí dá yagun mẹ́ta nínú fúsìnà mi furukọ̀tìní abadíyàtì mi mala fílmù ta àwàdí wà náfúsù àlìfà tún tẹ̀dúbù àlànàwà zàbálùjẹ́ ní alálàhí bìlì mọ́kìdí iná lìfìrákọ̀ yẹ̀ṣùkù náà wàyàrù náà في هذه دنيا فكيف بأبو أدي hey ìmọ̀ bí kì í ṣe wá kẹyọ kan yìí sí Aláàjì Ọ̀kín ìjọ tá a bá gbé òkú ọ̀run gẹ́gẹ́ síbi tí ó sùn títí ayé ọ̀rọ̀ onítọ̀hún nù lé ayé kí ayé ó sì wá dàbí àlá kò síjọ́ tá a sọ̀rọ̀ láyé wọ́n ní mo sáré lọ rí aláàjì mi ni aláàjì mi tẹ́ ẹ bá rí tí obìnrin bá ń wí pé ọkọ mi tí ọkọ náà pé ìyàwó mi tóbi náà ń wí pé ọmọ mi sẹ́rí mi tí bẹ́ẹ̀ ń ọ̀rọ̀ ní sọ o ìfẹ́ bẹ́ẹ̀ ni o ìfẹ́ yín last leg wọ́n ti bò ó mọ́lẹ̀ ọlọ bó lẹ́ wálé bí bàbá bá kú bàbá ní kú ṣùgbọ́n bàbá kú wíkì níhùn bẹ́ẹ̀ ni. yagun mẹ́ta nínú fúsìnà mi furukọ̀tì. inú wa bàjẹ́ o. àbádíyàtì lílì mọ́lá fílímù tá a wọ̀dí. torí tọ́mọ yín lánìí kẹ́ ẹ wálé kẹ́ ẹ mọ rí bàbá yín gbà tẹ̀tẹ̀ rí ìyá mọ́. iná lífìrà kọ́ ṣùkù náà wọ̀yẹ̀rù náà. ìjọ tàlàjì ń travel sẹ́mọ̀ pé ń ṣe yín bíi wípé àbí wọ́n sì tún mọ́ lọ́mọ ni. ọ̀yà. bí hádìhì dúnìyà fàkẹ́ ìfàbí Abu Adi. nígbà láwọn gbàdúrà yín jọ náà wọ́n lọ wọ́n dé wọ́n ti lọ yìí tí wọn ò ní dé mọ́ o. ọ̀yà. wọn náfúsù àlìfà tún tẹ̀sùbù àlànàwà. ìtọ́lọ́run dá mẹ́ẹ̀mí ni wípé ìmọ̀ yọ tá a bá ti ń jìnnà síra wa. zọ́bálù jẹ́ ìní àlàlẹ̀ ìbìlì mọ́kìdí. bóun ó ṣe gbé òjé síná tí ò ní máa yọ
bó lẹ́sẹ̀ fẹ́ràn ẹni tẹ̀ ní rí mọ́ tẹ̀ ní mọ̀ dààmú. ń bọ̀ wá bí òbí kan bá kú tá a bá ní fẹ́mi rẹ balẹ̀ ò ní dààmú ẹni tó kú òwúlò ńgbà tí ń bẹ láyé ni o tó bá ti wúlò kò sí mọ́ dààmú ní tó kù náà ni wípé bí bọ́ bá dásìkò tí ń dí fún ọ Ọlọ́run kó ṣàánú ẹ̀ńjọ́ náà Ọlọ́run kó ṣàánú ẹ̀ńjọ́ náà Ọlọ́run kó ṣàánú ẹ̀ńjọ́ náà gbogbo ìyá kó sì ju bàbá lọ kẹ́mi ló wí yìí ṣé kí n wí wọ́n ní òmùká kìí ṣe torí wípé ọlọ́lá gbogbo ìyá kọ́ ló lọ́lá ju bàbá lọ tó bá rò pé gbogbo ìyá ló lọ́lá ju bàbá lọ màá béèrè pé ta làgbà nú ànábì àtàwọn ìyàwó ẹ̀ gbígbàdúrà sì tún kù bàbá mi ń bẹ bàbá nso ọ̀yá. ọ̀làkọ̀dọ̀ àti hindun bàkánà kìrọ̀tàn. obìnrin tọkọ rẹ̀ kú lórí dáhùn sí ti ṣe yìí. mi ń kábùlù ànànà wálé àhíbàtì fi gàdí. tóun ń ṣèyàwó lónìí tí ọmọ pọ́nlá lọ́jọ́ kú ọkọ ìṣó mo ti tú báwọn. jàmọ́rálì gàdọ̀ wàtá mọ́nímọ̀ láti dé. ìgbà mi ń bẹ ọwọ́ tẹ́ rí tá a gbé sí erí báyìí téèyàn ó sùn lọ pẹ̀ kíhun táwọn ọ̀fọ̀ mi bá sẹ́yìn yóò sì dẹ̀gún. béèyàn bá jẹun tí ọ̀pọ̀ dàárọ̀ táwọn ọ̀fọ̀ mi bá sẹ́yìn oúnjẹ yóò di ògùn náà mọ̀yàn nínú nígbà tí yẹn bá rò pé níwájú lẹ́yìn ta ló kù tó lè ṣàdúà fún mi gangan tẹ́mi mi ó balẹ̀ lásìkò challenge. ké. wọ́tà wọ́n sọ̀nà dé wọ́tà wọ́n sọ̀nà dé wọ́n di dúníyà mi dùn ṣàgáfà fọ́sítàlà náà ti bìtà láhùn fi wọ́tà wá jùdí. ìṣó mo ti dọ́gbọ́n tún yín náà. wàrà ní tìbí mọ́ kìlà tí mo ti fi lè máa rú bàtí. àlìfálì kọ́nù sì lè máa làhálẹ̀. ẹ wo nísìn èyàn ọmọ wa wò gẹ́gẹ́ bí màálù tíyà rẹ̀ sọnù àbọ̀mọ màálù tó sọnù àbí ìtọ́lọ́dẹ jágbà tí mo mú lọ́wọ́ bẹ́ẹ̀ ni ti máa rí mo fi Ọlọ́run bẹ lọ́hùn fún yín mo fi àná Muhammad bẹ lọ́hùn fún yín bọ́yá ànábì bá má jìyà tó báhùn bí bàbá rẹ̀ bá pẹ́ jù báhùn lọ àwọn tí wọ́n dáa ni wọ́n wà ń kalẹ̀ yìí ìfẹ́ òun náà ni wọ́n ti fi hàn látàárọ̀ ara àfẹ́ ni òjé wọ́n bínú àwa tá a dé tí wọ́n bá fẹ́ràn yín wọ́n fẹ́ràn àwa tá a wá bá yín báwa ṣe máa jọ́ọ̀jì fẹ́nu dákun dúró tì í Ọlọ́run dákun dúró tì í Ọlọ́run dákun dúró tì í bàbá tí Jésù tí wọ́n máa fa tẹ̀sùbá bàbá tí mo yẹ fi gbogbo ìgbà jẹun tí wọ́n máa gbàwẹ̀ tó dáadáa tí wọ́n ti ṣe sọ́mọ ọlọ́mọ Ọlọ́run ní jẹ́ kára ní a ṣe kúrú huwa Allahu mẹ́ta tó ní bísímìláì nínú bá wa kẹ́ bàbá náà èrè kẹ́ bàbá wọn àti rí látọjú wọn táwọn obìnrin tí wọ́n há Súrátù Yásìn lẹ́ ń wí nígbà tó di stage kan èmi náà ò rí ahọ́n yí padà mọ́ ju kí n lo ohun ọ̀kín lọ àwọn náà mọ̀ níjọ́ kan mo wá ká ohun ara mi mo wá play rẹ̀ fún wọn wọn ò mọ̀ pé àwọn kọ́ làwọn ń sọ̀rọ̀ tí èyí báyìí pé mo ti lè ṣe àìmọ̀ wọn ara tí mo wíwù bá tó lóhun ní nísìn gbogbo àná ni aróore ń bẹ gbogbo àná láróore ń bẹ gbogbo ìgbà tí wọ́n máa ka Kùránì yẹn sẹ́mọ̀ ń tẹ́ bá láìkì tẹ́ bá gbé sérí bẹ́ẹ̀ bá ní kẹ́yìn náà wá ka Kùránì ẹ̀ ta sọ̀ kalẹ̀ Ọlọ́run san yín lẹ́san àná kàsọ́tàn tó àwa náà jẹ́ ń bẹ́ Ọlọ́run san yín lẹ́san olóore ẹ kékeré aláwọ̀ mẹ́ta dáadáa o fún bàbá wa yìí Ọlọ́run dákun jọ jáde bóyá múdùmúdù jòkó yìí ara rẹ̀ nìyí tí à ń jòkó ràn lẹ́yìn àtẹ̀yí tó kù táwọn àfa ò jòkó Ọlọ́run kó fa àlùbáríkà sí bisimilayi mẹ́ta kul huwa Allahu mẹ́ta. lábẹ́ suwana àbí ká tí mo fẹ́ ṣe yìí ẹ máa wí kẹ́ni Kọ́sìm má dààmú alájì tuntun dákun. alájì gangan fẹ́ dààmú ara rẹ̀. ẹ dákun ẹ̀yin náà lẹ́ ṣàdúrà yìí.
Alhaji wa Sheikh Abdul Mu'min. Alhaji wa Sheikh wa Abdul Mu'min Ọ̀kín. Bá ti sọ̀rọ̀ yìí. Àtàyè ṣe ìbá ti sọ̀rọ̀ yìí. Àmọ́ èèyàn máa sọ̀rọ̀ mí kí àwọn tí ń bọ̀ wá kí wọ́n lè mú bó ni wọ́n ti lu ayé. Ìyẹn máa sọ̀rọ̀ mí nítorí àwọn tí ń bọ̀ wá káwọn náà lè fi ṣe ẹ̀kọ́. Mo wá ń wá tí mo fẹ́ sọ yìí ń wá ẹni kẹta yìí tí rí. Àwọn àlùfáà ń wá ẹni kẹta kò tí ì sí. Ṣẹ́dọ̀ mọ̀ pé dárájà mẹ́ta náà ni. Dárájà mẹ́ta náà ni. Iná ń dárájà kò kíní pò kejì pò kẹta. Kò kíní pò kejì pò kẹta. Wọ́n ní lẹ́yìn rẹ̀ kò sí gbá gidi mọ́. Àrí kẹta báyìí. Àmọ́ àwọn méjèèjì tá a rí yìí tí wọ́n ṣe tí mo fẹ́ sọ yìí a rí lára wọn wípé Ọlọ́run dá wọn lóhùn. A rí lára wọn pọ́lọ́ ń dá wọn lóhùn. Sheikh Abdul Mu'min Ọ̀kín. Sheikh wa Abdul Mu'min Ọ̀kín. Wọ́n láwọn gbọ́ lẹ́nu àlùfáà wa Abdul Qadir Mas'ud Abdul Qadir yas'alunaka. À ń sọ́njọ́ kan oníbọ́lọ̀ ti ṣe àfa Ọ̀kín ó lóun rò wípé ntọ́ ń ṣe fọlọ́hún lọ́fà wọ́n ní kíni wọ́n ní sẹ́ wọ́n mọ̀ pé àfa Ọ̀kín gba àwẹ̀ ọdún kan gbákorí tí ọjọ́ kan ọ̀já. Yas'alunaka sọ pé bọ́lọ́run ti ṣe Alhaji wa Ọ̀kín yìí ó dà pé àwọn ni wọ́n béèrè bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run àtàyè ṣe ní lọ́nà wo wọ́n ní Alhaji wa Abdul Mu'min Ọ̀kín wọ́n gba àwẹ̀ ọdún kan yípo 365 àbí 66 days kéèyàn fi gba àwẹ̀ ọ̀gá ní sà. Nígbà tí wọ́n ń bẹ mọ́ríkàsì ipa àwọn ọmọkẹ́ òjì sí òka àtàyè ṣe ń ṣe kàyéfì. So possible. Mo gbàgbọ́ mi ò ń wò pé eléyìí ó kúrò ní wonderful. This is 20 dafu wonderful kọ́ yìí. Alhaji wa Abdul Qadir onílé márùn Abdul Qadir. À ń sọ̀rọ̀ wọ́n ń ṣàlàyé bí wọ́n ti wà mọ́ríkàsì. Wọ́n ń sọ̀rọ̀ mọ́ríkàsì fún àwọn àlùfáà wa. Ọdún kan bẹ tí àwọn fẹ́ kọ́lọ́hún sí fatiwu fáwọn àbí. Gbàtà àwọn dé sanita òjì lọ sí sanita òjì. Aláwọn wa ń sanita òjì lọ sí sanita òjì. Wọ́n láwọn gba àwẹ̀ odidi ọdún kan gbáko tí ò di ọjọ́ kan. Wọ́n láwẹ̀ gba àwẹ̀ nítorí káwọn lè ní Mumtazul Awwal àwọn gba àwẹ̀ ọdún kan 365 days. Torí Mumtazul lásán Alhaji láwọn gbá yọ ọdún kan. Ọdún kan. Mo wá rò wípé òkè tọ́ba yẹ pé àwẹ̀ tí ọ̀rọ̀ tí àfa ẹ̀sẹ̀ Yas'alunaka sọ. Tó yẹ pé ọ̀rọ̀ yẹn sí wọ́n sọ ń pa Alhaji wa Ọ̀kín. Àwọn èèyàn bẹ́ẹ̀ ló tọ́tọ́rọ̀ ń lé. Àwọn èèyàn bẹ́ẹ̀ o kéèyàn gba àwẹ̀ ọdún kan ẹ tún wá sanra báyìí. Kí lè wí sà? Anakunla. Àwọn náà sanra. Alhaji wa ní ìwọ́n pín yẹn máa dìtẹ́tì ọ̀sà. Wọ́n ní yẹn máa dìtẹ́tì ọ̀sà. Ájú lè máa wù láwọn gbà àwẹ̀ ọdún kan wọn ò dẹ̀ mọ́. Wọ́n lágbára àwọn èjẹ sàrígbà wa. Àgbáyípo làwọn máa gbà wọn láwọn èjẹ sàrígbà. Àwẹ̀ tájú lè márùn wá. Àwẹ̀ tájú lè márùn gbà ó sì gbà. Gbogbo agbárí wọn kì í. Ó lè márùn ó mọ kéwú. Ó lè márùn mọ kéwú. Wàláì. Tó yẹ pé àwẹ̀ gbígbà ni. Àwẹ̀ gbígbà ló sọ Alhaji wa Ọ̀kín di bọ́ ti dáadáa yìí. Kò bá dá èmi alikọ́sì mi alijakimali kémi náà sì kẹta wọn. Àmọ́ Ọlọ́run mọ̀ pé ipá mi ò ká. Àbá kọ́sí. Ọlọ́run mọ̀ pé ipá mi ò ká. Àbá kọ́sí. Kíní náà ò tí ì pé àbí kó pé mẹ́ta o. Kó pé mẹ́ta. Ta ni ó sì kẹta báyìí? Àbá àríbídé sí. Àwa ti kọjá àti kọjá. Sẹ́ẹ̀rí gẹ́gẹ́ bí ètò wọ́n ní kí n ṣe àdúrà fún yín ni etí èyí fẹ́ kí wọ́n sọ ìwọ̀n sọ yìí èmi náà tún sọ mí tẹ́ ìfẹ́ kí wọ́n sọ wá ní wò yín kí mẹ́bà tẹ̀ wo kí lójú yín wí wàláì èmi bá wèrè ṣe kò sí tọ́lọ́run ó pè ọ́ tọ́ba yìí jẹ́ pé wèrè ni ọ́ bí a ń fi gogoro lu ẹbu bí a ń kán egun díẹ̀ bí ètùtù nílùú yìí wala ma arada sheikh alimu an yatluba min Allah nasira fi ta'sis dawla ittafaqu ala tatawu bi siyam shahrin wahidi bi sharti li vitari ala tamari keyo ma abi gogoro lebu nílùú yìí se ri pa ma le ni e ijo ma wa gan ri wí pé wọ́n ma ṣe Qur'an kan lọ́jọ́ ìmínú lọ́jọ́ èmi tí máa wò pé iṣẹ́ yìí sì fún yàn fèrè násì wọ́n èsì ìyanu dáadáa ètò àtúntò fi ju ọgbà jánẹ́sì lọ́nu àkótó bí ńlá yìí mi náà ṣe ń tán wọn ò níyanu ni. wọ́n sì níyàwó. wọ́n ti níyàwó. ẹ kíra yìí o. ó tó nípa báyìí
á panupọ̀ jàmáà ẹ dákun ẹ jẹ́ á ṣe súratul Fatiha méjì Fatiha ò ní tẹ́ kò sì ní sinmi láwùjọ ṣe dáadáa ẹ dá Fatiha nù ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan mo fi wìláyà hàn wọ́n ni mo ní ẹ má náwó àjọ ọmọ náà ni wọ́n ní owó wọ́n ní àwọn ọmọ náwó fún wa ni ẹja ṣe Fatiha méjì ẹ dákun ọlọ́run ò ní jẹ́ kí wọ́n tẹ́ wọ́n la gbé súratul Fatiha kò ní tẹ́ ọlọ́run má jẹ́ wọ́n tẹ́. gbogbo tẹ́ ń sọ yẹn ẹ̀ka àti ọ̀làjọ àfàbàǹsì lèmi àti wọn. kàn mí bẹ tẹ́ mọ̀ tí kò yẹ kí n máa sọ àmọ́ mi ní sọ. ní dáadáa tó dáa ní bàbá ní dáadáa ní gaba. Masha Allah. Fatiha méjì ẹ̀dúró náà o Haji Ismail ẹ̀dúró súratul Fatiha méjì ẹ mẹ́jọ jẹ́ pé o gba àdúrà tá a ṣe Fatiha yìí àníṣe o kò dá bẹ́ẹ̀ ṣùgbọ́n ká tó ṣe Fatiha kì í ṣàwọn nìkan lọ́mọ tí wọ́n bí níyì gbogbo àwọn àbúrò wọn gbogbo àwọn ẹ̀gbọ́n wọn gbogbo àwọn ẹbí ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò gbogbo nulẹ̀ àtẹ̀bí yẹn àti gbogbo àdúgbò yìí eríire gbogbo yín ni Alhaji Abdulmumin Ọ̀kín kìí ṣe eríire ìdílé wọn nìkan ìjọ tá à ń wí náà tí wọ́n bá fẹ́ wá sọ́dọ̀ tèmi àlejò ọlọ ni àwa tá a jámọ́ nǹkan kan tá a rí ń tọ́ jámọ́ nǹkan gbé wá àdúgbò